Hi everyone, welcome to my channel. Kí ló dé tí a máa fi ń gbọ́ ajé olókun? Ǹjẹ́ lè ṣàlàyé kí ni ìtumọ̀ ajé olókun? Ajé olókun asọ̀rọ̀dayọ̀, a ní ẹlẹ́rìí ìpín, àtòrí ẹni tí ò sùn ṣe, olókun ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́, ajé ní ìgbà ìwáṣẹ̀ ó jẹ́ ọmọ kan ṣoṣo tí olókun bí. Wọ́n ní ọ̀kànràn, ó lórúkọ gangan tí ọmọ yẹn ń jẹ́, ṣùgbọ́n ajé ni wọ́n máa ń pè é. Ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tó wá dọ́dọ̀ Ọ̀rúnmìlà, tí Ọ̀rúnmìlà bá gboko awo lọ, ajé yìí ló máa ń tún lò láti fi dífá. Òun náà máa ń sọ pé yèyé mòkun mọ̀sà ẹlẹ́rìndínlógún àkọ́kọ́. Ẹlẹ́rìndínlógún àkọ́kọ́, kí náà fi ń da ẹ̀rìndínlógún lónìí? Ajé ni tá ń pè ní owó ẹyọ. Òun ló fi máa ń dífá, òun náà fi máa ń pè ní ajé olókun. Tí ó bá lọ, tálejò bá wá wá, olókun ló máa ń bá dá àwọn àlejò lóhùn. Àárín wọn wọ̀ gidi, ara ìyàwó tí Ọ̀rúnmìlà nífẹ̀ẹ́ sí jùlọ, òun ni olókun wà. Ẹ jọ̀ọ́ ìyá wa, ǹjẹ́ olókun ní àwọn ọmọ obìnrin tí a lè rántí sí? Kò sí, olókun ò ní ọmọ kankan ju ajé lọ. Ọmọ yìí náà ló ń wá tó fi di pé àwọn tí ò yẹ kó máa rí fín, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí fín, tó fi di pé wọ́n jà lọ sí ojúde ọba. Wọ́n ní kán wá rojọ́ tí Ọ̀sàrà fi kó àwọn ọmọ tó ń gbé ọdún àgbọn tán máa ń ṣe nífẹ̀ẹ́ lénìí, òun ló dífá fún un. Àwọn ní ọlọ́mọ ló láyé o, Ọ̀sàrà mọ̀ kọ́mọdé o. Ọmọ tó kó dé ńgbà yẹn olókun ló lọ́ọ́ fi tákù ní gbàgede ọba. Olókun ò bímọ ju ajé yẹn lọ, Ọlọ́fin ló dẹ̀ bí fún. Ẹ ṣeun ìyá wa. Ǹjẹ́ ìbájọṣepọ̀ wà láàárín òrìṣà olókun àti Ọ̀ṣun? Kò, torí pé ìyá ló jẹ́ sí, torómi ni wọ́n, ìyá ló jẹ́ sí, ṣùgbọ́n kì í tún ṣe ìyá ẹ̀ nítorí pé orogún ìyá ẹ̀ ni. Orogún Ọ̀ṣun ó kéré sí olókun gan-an gédégédé. Ó kéré sí nítorí pé ìyá tó bí Ọ̀ṣun gan ẹrú ló jẹ́ sí olókun. Ẹrú jọ̀wọ̀lọ̀ gẹ̀dẹ̀ ló fi máa ń pọnmọ nígbà wáṣẹ̀, kò ní nǹkan kan ṣùgbọ́n lọ́mọ. Ìgbà tó lókun dẹ̀ ń lọ, gbogbo ìwọ ni góòdì tó bá dé etí odò ilé àgbẹ̀ ṣọkọṣọkọ, gbogbo àwọn góòdì rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa rì mọ́lẹ̀ káàkiri. Òun ló dífá fún àwọn góòdì tí wọ́n rí káàkiri etí odò lénìí. Gbogbo ibi tó rì mọ́ nígbà wáṣẹ̀ òun ló padà di ńlá tó di nǹkan tí gbogbo èèyàn ń wú jáde. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ òrìṣà olókun tó jẹ́ òrìṣà omi, a tún mọ̀ wípé tó jẹ́ òrìṣà nínú òkun, a tún mọ̀ wípé Yemọja, a máa tún gbọ́ Yemọja. Ǹjẹ́ ìkànnì méjèèjì ni àbí ìyàtọ̀ wà láàárín àwọn méjèèjì? Ṣé rí Yemọja, ṣe mọ̀ pé tá a bá fẹ́ sọ ọmọ ní man-made ní Yemọja. Nígbà tí odidi èèyàn ti lè wọnú omi yẹn tá a ti pè ní òkun, dandan ni kí àpẹẹrẹ pé èèyàn wà nú ẹ̀ kó jáde, òun ló dífá fún Yemọja. Àwọn ọmọ tí olókun bí tó bí nígbà tó dé ìsàlẹ̀ odò, tó dé odò, òun làwọn Yemọja yẹn. Kì í ṣe wípé ilé ayé ń bí ló ti bí wọn, torí pé ó ti wọnú odò, alágbára ni ó ti dénú omi, ó ti bímọ síbẹ̀, ó ti lọ́mọ, ó ti lọ tẹ̀dó síbẹ̀. So apá kan
ara wọn á jẹ́ èèyàn ìsàlẹ̀ á jẹ́ja, òun ni Iyemọja. Iyemọja yẹn ọmọ Olókun ni wọ́n, ọmọ tí èdìdì ènìyàn tó di Olókun sáà wípé èèyàn ló di omi yẹn, òun ni Iyemọja. Kì í ṣe ilé ayé ló ti gbé, ló ní Iyemọja wà, inú odò ni Iyemọja ló ti. Ẹjọ́ àwọn èèyàn tó fẹ́ mọ̀ Ọya Olókun pé ǹjẹ́ àjọṣepọ̀ wà láàrin Ọya àti Olókun. Olókun yàtọ̀ sí Ọya. Olókun ó yàtọ̀ sí Ọya. Torí ní ìgbà ìwáṣẹ̀ kan Olókun ti wà pẹ̀lú Ọlọ́run. Olókun ó ti wà pẹ̀lú Ọlọ́run. Wọ́n ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àtayé. Ó báyé ní júùjú. Ó sì ní kí omi kí ó ṣe kíni kó wọ́jọ sápá kan. Ó ní a sì pè é ní òkun. So òrìṣà ńlá ni tó ti wà tipẹ́. Torí pé òun náà fẹ́ wá sáyé láti jayé, òun ni òtúnfẹ̀ tí gbogbo ènìyàn wá tóun náà ṣe wá síbẹ̀. So Olókun ò kì í ṣe òrìṣà tán fi ń ṣeré, nítorí pé gbogbo wa la dá láti pàṣẹ Olókun. Gbogbo wa pátá láyé ni ọmọ Olókun. Nítorí ara rẹ̀ ni gbogbo ènìyàn ti jáde wá. Omi yẹn náà bù mọ́ àbàtà náà fi ṣẹ̀dá èèyàn. So Olókun ò kì í ṣe ẹ̀dá kékeré rárá. Nǹkan tí ó dẹ̀ jẹ́ tí Ọ̀ṣun fi lórúkọ lónìí, tó jẹ́ pé àwọn èèyàn gbé Ọ̀ṣun, ọ̀pọ̀lọpọ̀ àná ọmọ Ọ̀ṣun lòun, ọmọ Ọlọ́ṣun lòun, kíní kan lòun. Òótọ́ Ọ̀ṣun lágbára tiẹ̀, kò sóríṣà tí ò lágbára tiẹ̀. Tọ́rọ̀ mi yé yín báyìí. Ọ̀ṣun ó kéré jọjọ sí Olókun. Kan tó dẹ̀ jẹ́ káwọn èèyàn máa gbé sórí kò ju ijọ́ kìíní àná tán ti kó wọn síta. Ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ ní gbàgede ọba tán fẹ́ rojọ́ tí gbogbo àwọn ènìyàn wọ́ tẹ̀lé Ọ̀ṣàrà lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe wọ́ tẹ̀lé àwọn Ọlọ́ṣun lónìí tí wọn mọ̀ túmọ̀ nǹkan tán tẹ̀ pẹ̀lú Olókun. Ẹlòmíì ò mọ̀ yàtọ̀ Olókun yàtọ̀ sí Ọ̀ṣun. Ọ̀pọ̀lọpọ̀ ti bọ́ Ọlọ́ṣun lọ. Wọ́n á lọ Ọlọ́ṣun làwọn, Ọlọ́ṣun làwọn, Ọlọ́ṣun làwọn. Ọjọ́ yẹn ní iyì yẹn ni àwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní gba ìyẹn àwọn ọmọ Ọ̀ṣàrà tí Ọ̀ṣun jẹ́ ìkànnù. Ẹ ṣeun ìyá wa.